máa sọ ìbò Ìjẹ̀ṣà ọ̀gá mi inú mi dùn pé mo gbé wá inú mi dùn gan ẹ̀yin gan. inú mi dùn gan gidi gan. ẹ dẹ̀ kú oríire. ẹ ṣé gan ni sà. ẹ kú oríire. ẹ ṣé gan. ẹ kú oríire. ẹ ṣé gan ni. ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni jókòó yẹn ẹ ti ní 100,000 naira. ẹ̀yin gan ti sọ ìgbó gan bẹ́ẹ̀. mo ti sọ ìgbó èmi lè sọ ìgbó torí mi gbọ́ Yorùbá náà mo ṣe gbé wá pé ẹ wá jẹ́ ká mọ̀ nípa Yorùbá bọ̀kọ́ tó di pé 100,000 naira yìí jẹ́ ti tiyín ẹ bí ọ̀sọ̀ òyìnbó. ẹ̀yin sọ fún mi pa ti bẹ̀rẹ̀. a ti bẹ̀rẹ̀ nìyẹn. bí wọ́n ṣe ń ṣe. a ti bẹ̀rẹ̀ nìyẹn. ẹ̀yin gẹ́wọ́ kí mi káàbọ̀ ni. pé mo ti kí n káàbọ̀. ẹ ti bẹ̀rẹ̀. a ti bẹ̀rẹ̀. ẹ ti ṣòjòrò fún mi. mi ìṣòjòrò at least 50,000 naira yìí náà ó tó repo sínú mọ́tò. mo wà pẹ̀lú ẹ̀ka bẹ̀rẹ̀. ẹ má sọ òyìnbó tá a fi máa parí ètò yìí o. mo wà pẹ̀lú yín. ẹ dẹ̀ dá àwọn ìbámu béèrè wa. mo wà pẹ̀lú yín ni mo sọ. ẹ fi sàásì. mo wà pẹ̀lú yín sẹ́. sani. sẹ́ mo sọ mi lóye sá ẹ ti ṣòjòrò. sẹ́ ni mo sọ mi sọ pé ẹ ti fi sàásì ẹ ti fi sàásì. mi ò tí ì sọ mo pé sẹ́ mo wà pẹ̀lú yín sẹ́ olóògùn ẹ bá mi dá padà ẹ bá mi dá padà ẹ bá mi dá padà. ẹ má jà dá padà mo gbọ́ sàáyẹn mo gbọ́ sàáyẹn. kò tí ì jáde ó fẹ́ jáde. mo gbọ́ sàáyẹn. ó yá ẹ kà bẹ̀rẹ̀. at least not 30,000 yìí náà rẹ ni. tẹ́yìn náà bá kí sọmọ yìí náà kú ni. ó yá mo ti gbọ́ yín ẹ kà bẹ̀rẹ̀ sẹ́. ẹ bá mi dá bẹ̀rẹ̀ sẹ́ kò ń ṣe. kò ń ṣe ní sùúrù fọjá ṣáà lọ torí àwọn ibi tọmọ wa náà lè dé. tó ti yẹ. ókè méjì náà sọ. bá yọyọ kan yọ yẹn nìkan tẹ́tí ẹ nìkan ó ní sùúrù. àwọn ibi tọmọ wa lè dé. wọ́n yí kó wọ́n sì mọ̀ sí mọ̀ pé fún wa lójú tv kan tẹ́lẹ̀ náà. lójú tv ti bá wọn ẹ̀yà rẹ̀ ṣàánú ìṣe tó kí ló lè ṣe. ìgbà ọba bẹ̀rẹ̀ nìsín àti ìbẹ̀rẹ̀ kankan báyìí àti èsì kọ́kọ́ yọ owó ìlà ewu ilé tó jẹ́. ó dà ẹja ìwọ ìfà àlè ká wọnú pẹ́sítọ̀n kó má dàbí pé mo fẹ́ fi àjẹ́ lórí ètò yìí. orúkọ mi ni Adútèmítáyọ̀. Adútèmítáyọ̀. bẹ́ẹ̀. kí ni iṣẹ́ tẹ̀yàn láàyò gan? iṣẹ́ ọnà yẹ kí n pè bẹ́ẹ̀. iṣẹ́ ọnà. torí àwọn àtàgbọ́ Yorùbá dáadáa báyìí kí ló ń jẹ́ ọ̀nà báyìí. mo lè pè é ní iṣẹ́ àwọn tó ń fi ọ̀dà àbí nǹkan oríṣiríṣi tá a ṣáà fi ń dára ṣàṣà ń fi. ẹ ń dára bí kẹ́kọ̀ọ́ nǹkan sára aṣọ ẹ̀kọ́ orúkọ èèyàn sára aṣọ lórí àwọn aláàánú yìí tó ń wo fídíò yìí tó máa fẹ́ patronize yìí wọ́n ń ta aṣọ fabulous cloth and print mo ti bá yín sọ lóyìnbó so that imagine ní ìbọn bí tọmọ wá lè dé àbí ọmọ olúgo ni yín. mo jẹ́ ọmọ ìlú Iléṣà. ọmọ ìlú Iléṣà lápá abo ṣé south ni ṣé west ni east lẹ sọ àbí east yẹn tẹ̀lé lọ́la ní Yorùbá ìlà oòrùn àbí yes. bẹ́ẹ̀ni. ẹ má jẹ́ kí n kàn ṣèkà fún yín bá fún wọn question bá fún wọn béèrè. kò ṣáà ló ń kà. question kí ló wà lọ́wọ́ yín. ẹ̀yin náà wò fúnra yín kẹ́ wo nọ́mbà tó wà níbẹ̀. ẹ pé Yorùbá question kí ló wà lọ́wọ́ yín. 4 3 odò. kí ló ń jẹ bẹ́ẹ̀. èmi ò mọ̀ o. ní sùúrù fabulous ni aláàánú wa náà ni tó yí ẹ calm down máa ní sùúrù ẹ pé Yorùbá ẹ má bẹ̀rù kí ni 400. torí mo ní pé question ẹ tún fi hàn mí padà ẹ fi hàn mí question 430 lẹ́mú ìbéèrè kí ni báyìí ní Yorùbá. igba méjì àti ẹ wo ẹsọ. ìgbà méjì máa ní sùúrù wọn ti dáhùn béèrè mo fẹ́ jẹ́ kán lẹ́yìn ni kí là ń pè 400 ní Yorùbá. ẹ̀kọ́ mi ò mọ̀. irinwó ni 400. 30 dẹ̀ lílé ọgbọ̀n. so ẹ wá kó méjèèjì papọ̀ ókè bá yọ ẹyọ kan so ti yẹ báyẹn so ti yẹ jẹ́ kí tiẹ̀ lá bọ̀bọ̀ yìí ọ̀rọ̀ ní baṣẹ́ jẹ́ so ti yẹ àbí. sà.
Fabulous. Ẹ padà sórí ìbéèrè. Ká bọ́ sórí ìbéèrè gangan. Ó yá. Kí lẹ pé. Wọ́n ní kẹ́ fi àmì sórí ọlọ́pàá. Ẹ fàmì sórí ọlọ́pàá. Ọlọ́pàá mi á le o. Ìyẹn police. Ó yé mi. Ọlọ́pàá. Ẹ ronú sí ọlọ́pàá. Ní sùúrù fún wọn. Ọlọ́pàá. Owó tó wá bí náà tó náà o. 1,000 naira. Owó ńlá ni. Owó ńlá gan. Owó ńlá ni o. Ẹ máa ra spagi náà o. Gan gidi. Tó máa yọ ẹ̀dẹ̀ lè jẹ́ tẹ́lẹ̀ kan náà. Ẹ lè jẹ́ tẹ́lẹ̀ kan. Bẹ́ẹ̀ni. Spagi mo gbé o. Ọlọ́pàá. Ẹ fàmì sí. Ọjọ́ yín lọ. Ní sùúrù fún wọn. Ọlọ́pàá kò rọrùn. You have to think before you speak. So yeah. Oyì. Bá mi parẹ́. Ẹ̀yin aráalé, ìwọ tó bá mọ àmì tó wà lórí ọlọ́pàá, drop ẹ̀ sí comment section. Bá fún mi. Ilé tó wà lókè ìgẹ̀ fún ilé tó wà ń sálẹ̀. Ilé tó wà lókè ìgẹ̀ fún mi. Ṣe nǹkan tó fẹ́. Question kí lẹ mú? Kò tiẹ̀ yé mi. Kò yé yín? 910. Ẹ̀yin náà ẹ sọ. 910. Kí ni 900? Mi ò mọ 900. Ẹ jẹ́ ìwò question tó fún yín. Kí ni 900? Mi ò mọ 900. 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Okay. Fabulous. Wulẹ̀ fẹ́ fún lówó kan tẹ́lẹ̀. At least 200 naira yìí. Owó ńlá ni sẹ́ẹ̀. Owó ńlá. Wọ́n fi máa ra káàdì. Ẹ̀yin ará ní ẹja síta. Ẹ fi máa ra káàdì. Mi ò tí sọ kankan. Ẹ tí sọ kankan. Ó yá kí lẹ pé. So nígbà tí mo pe 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé kí ni báyẹn? Ó lé 10. Ó yẹ pé papọ̀ báyẹn. Mo ní 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. 10 lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ẹ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́ fi ó lé 10 sí. Ok, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé 10. So ti yé yín báyẹn? Ok. Ó ti yé mi sẹ́ẹ̀. All right. Kò kí ni à ń pè ní èdè Ìjẹ̀ṣà? Kàròsínà ni. Oṣù òyìnbó nìyẹn. Kí ni? Ní èdè Ìjẹ̀ṣà. Kẹrosín lédè Ìjẹ̀ṣà. Ẹ ti wá sáré parẹ́. Mi ò tí ì dáhùn gan rárá. Ṣé ẹ ṣì lè dá? Ẹ ṣì kọ́ síbẹ̀ kó sì máa fún mi ní. Ẹ bá dé. Ó máa fún ní gbòòyà gbogbo sì ní nǹkan síbẹ̀. Ẹ ṣì máa ní nǹkan sí. Ẹ ṣì kọ́ síbẹ̀ náà. Ẹ má wọ nǹkan tẹ̀ ṣì máa ní sí. Ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá gba pẹ́sán lórí ètò yìí. Kí ni à ń pè ní èdè Ìjẹ̀ṣà? Òun náà mo sọ yẹn. Kì í sọ lẹ sọ torí tẹ bá tún sọ ẹ rí price tó tún máa padà jáde o. Irọ́ ẹ ṣe kọ́ ó ní sùúrù náà. Ẹ ronú sí. Ẹ ní sùúrù náà. Tó sí nǹkan sí Ìjẹ̀ṣà tó pè ní nílé yìí. Ẹ lọ́mọ Ìjẹ̀ṣà ni yín. Kí ni Ìjẹ̀ṣà ń pè ní barafín? Òun náà ni. Ṣé ẹ ṣúọ̀? Òun náà ni sẹ́, mo ṣúọ̀. O ṣúọ̀. -200. Ẹ rí pé kí ni ẹ̀gán ọ̀fẹ́ kọ. Kí ló ti dé? Ẹ̀ẹ̀kan mo sọ. Méjì ni gbèsè yín bẹ̀rẹ̀ láti -200. Ojú ẹ̀gbọ́n ìgan le. Ti ẹ̀ láàánú ara kí ló dé tó bẹ́ẹ̀ gan sẹ́. Ṣé bá fún láàrín question. Lẹ́mi tí mo ní lọ́kàn fún fún wa gbowó mi báyìí tí gbèsè mo fẹ́ jẹ kúrò mi báyìí. 500 naira. Kò tí lọ fà. Ilé ìjẹ kiri tán. Ilé kiri. Question kí ni? Ẹ wo. Question kí ni? Ẹ wo sẹ́. Question 800. Kí ni 800? Ǹjẹ́ wo question tó wà ní 800 ni ẹ o? Ok. Ó yá. Kí ni 800?
ẹ̀yin náà ẹ sọ. Ó jọ àwọn àjùwà náà mọ̀ ìjẹta ní ẹ má dójú sí mi. Ẹ̀yin lẹ́yìn dójú sí mi báyìí. Pé mi mọ̀ 800 tí mo rò bẹ́ẹ̀ ló bẹ́ wá kọ́ mi Yorùbá yàrá lẹ́gbàá mi. Ẹ̀yin ni kẹ́ sọ ẹ sọ. 800 ní ẹgbẹ̀rin. Ẹ̀yin náà ó ti tán bẹ́ẹ̀. Ẹ̀ náà. Ó ti tán bí o. Ìrọ̀ kò sí ẹ̀ jáde ẹrù lọ́kàn yín ni kó jáde ìlú ẹ̀ kó jáde. Ó yá. Dárúkọ ìlú 10 nílẹ̀ Ìjẹ̀ṣà. Iléṣà jẹ́ àkọ́kọ́. Ìjẹ̀bú-Jẹ̀ṣà jẹ́ kejì. Orogójì jẹ́ kẹta. Orogójì. Ilẹ̀ Ìjẹ̀ṣà ní. Orogójì mo fún yín. Mo yẹ pé fún mi gan-an olúwa wà. Ó wà bẹ́ẹ̀. Ìlú àbí. Ní ìsàdúgbò ìlú ni o. Ìlú. Ìpẹ́tù Ìjẹ̀ṣà. Ó di 4 o. Ẹ̀rìn Ìjẹ̀ṣà. Ọmọ Ìjẹ̀ṣà. Ìwárajà. Odò Ìjẹ̀ṣà. Odò Ìjẹ̀ṣà. Yes no. Orí ọ̀nà Ìpẹ̀rìndó. Ìpẹ̀rìndó gan jẹ́ Ìpẹ̀rìndó ẹ sáré lo scope yẹn. Ọ̀ṣun gan jẹ́ ẹ̀kan. Ìbòdì jẹ́ ẹ̀kan. Congratulations. Fabulous. Ọmọ Ìjẹ̀ṣà ní ìgbòho. Mo mọ̀ yẹn dájú mo mọ̀ yẹn. Very sure. Mo mọ̀ yẹn sẹ́. Very sure. Kẹ́kẹ́ kí n dárúkọ ogún gan máa dárúkọ. Ẹ ti dárúkọ ogún. Kílógún. Ó ṣe ọmọ máa lọ́sẹ̀. Fún mi. Ó yẹ kẹ́ mọ̀ yẹn. Pẹ̀sán kí ló wà lọ́wọ́ yín yẹn? Kí n wo bíbá yìí. Ẹni sùúrù. Ogún lọ́nà méjì náà. Ogún kílógún lọ́nà méjì. Ṣé 40 ẹ má lọ fún pé 40 lẹ́ ń pè ní ogún lọ́nà. Ogójì. So ọya question 40 báyìí kí ló máa jẹ́ báyìí. Kí ni. Question 40 ẹ sọ mo fẹ́ kẹ́ sọ kí ni question ní Yorùbá. Ìbéèrè ogójì. Kí ni. Kí ni yẹn náà. Kò tí ì ṣe mí dáadáa. Kí ni tó máa wà nù adìyẹ àbílẹ̀ wíwéwu. Ilé tó bá máa wà nù ẹ̀. Kí ló máa ń pè kí ni tó máa ń korò yìí. Ṣé ẹni tó bá pa adìyẹ kí ni kan báyìí máa ń wà nù ètò yẹn kó máa ń korò báyìí máa pa nǹkan báyìí kí ni yẹn wà nù máa ń korò báyìí. Èmi náà mọ̀. English ẹ̀ lélẹ̀. English -500 again English. Òróró. Ẹ̀ṣọ́. Dájúdájú. Àbí ẹ̀dọ̀fóró. Mo dájú mo ṣó fún mi tán. Ẹ̀ṣọ́. Ó dá mi lójú. Ó kú last question bá fún last question. Ẹ̀yin gan ni máa fún mi lówó. Owó kẹ ẹ ti jẹ gbèsè 500 sálẹ̀. Ìbéèrè 20 àti 10. Kí ni 30 ní Yorùbá? Mi ò mọ̀ 30. Ẹ mọ̀ 30. Ọgbọ̀n. Ó dẹ̀ wá sọ́kàn mi o. Mi ò kàn fẹ́ dójú tira mi. Kí ni ní èdè Yorùbá? Kí ni ẹ? Ibi lẹ́yìn sọ fún mo ṣiṣẹ́ ọ̀nà. Ẹlẹ́nkúnlé ẹlẹ́ńtẹ́ gbogbo ẹ̀. Kí ni kọ́lọ̀ ní Yorùbá? Ní èdè Yorùbá? Ó jẹ́ pé àwọn ìbéèrè tó bá lọ́ báyìí lẹ́yìn. Kò lọ ẹgbà mi iṣẹ́ fẹ́ ṣe ni o wọ́n bá yàn ránṣọ wọ́n kọ́lọ̀ wá ní kọ́lọ̀ wo lẹ fẹ́ ìjẹ́ pé màá ti jùjọ wá sọ́dọ̀ ẹ sọ pé kọ́lọ̀ wo la fẹ́ kọ́lọ̀ yẹn náà ní èdè Yorùbá. Kí ni àwọ̀? Ṣé àwọ̀ ẹran àbí. Kò ń ṣe àwọ̀ o. Àwọ̀. Ẹ ṣúọ̀. Ó dá mi lójú tán. Ó dá yín lójú. Tán pátápátá àwọ̀ ni. Are you sure? Bẹ́ẹ̀ ni. Àwọ̀. Kí wá ní color blue? Èmi ò mọ color. Ẹ̀yin ò mọ color blue ẹ ti sọ́tọ̀ o. Aró ni. Fabulous ẹ ṣe gan ni pé a pè yín pẹ̀lẹ́ dá wa ló wípé àwọn kékeré yìí pé yín kì í ṣe pé àwa dojú tí o just for entertainment
understand ká lè promote ara wa nílẹ̀ Ìjẹ̀ṣà ẹ ṣe gan-an inú mi dùn gan-an ẹ má tún sọ òyìnbó ẹ má tún ṣe pé gbèsè yín máa. inú tèmi gan dùn lápá kan inú mi rẹ̀ tún dùn lápá kejì. tó yẹ jẹ gbèsè. mo ti lọ́kàn pé ẹni tí mo fún wa gan-an pé mo bá mi kówó lọ lé ni. ara aṣọ tó máa wà pé aṣọ ikú lágòdò pọ̀. ó tọ́ ni àwọn akówó lọ yín báyìí ní bẹ́ẹ̀. ó ti bá ẹ má sáà sọ Yorùbá ẹ má sọ òyìnbó jáde láti máa parí o àti fẹ́ parí bá kò tó yí dá kí gbèsè yín tún bọ́ sórí nǹkan mi o. mo ti gbọ́ yín sẹ́ ẹ ṣe gan nílẹ̀ kan sí mo dúpẹ́ lọ́wọ́ yín iléeṣẹ́ yín ò ní bàjẹ́ o ẹ má lè gbàgbé pé ẹ jẹ wá ní 1000 naira. tó mo ti gbọ́. ṣé ẹ máa san àbí ká gbójú. ẹ má wọrí. a máa wọrí. ṣe bá ti parí. àti mo sọ pé. ṣe bẹ́ẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ mi pé mo ṣe o. so mo tẹ̀ máa ní èlò rà 2000 àbí kí lélẹ̀ olúwa máa ṣe o. bí ẹgbẹ̀rún kan àbọ̀ lẹ́kọ̀ọ́ sílẹ̀ tẹ́lẹ̀ ó ṣe wá di ẹgbẹ̀rún méjì ní ìsìn. ẹ ṣe gan ni. ojú olófòfò yìí le ọmọ ojú owó pa. kò dẹ̀ wá gbọ́n kankan o. bẹ́ẹ̀ ni wọ́n gbọ́. gbọ́n kankan ọ̀gbọ́n rárá. ẹ ṣe gan ni. thanks so much congratulations sir. yes sir. lórí kìlì tí mo jẹ.